أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم ذكرنا ما علمتنا وعلمنا ما ينفعنا رب زدنا علما يا إخوة في الدين السلام عليكم ورحمة الله وبركاته Atúkí wa káàbọ̀ sí àkọ́tún ètò Al-Ghuraba ibi tí a ti máa ń gbọ́ nípa ìtàn ìgbésí ayé àwọn ànábì Ọlọ́run Ọba àti àwọn sàhábà. Orí ìkànnì Al-Ghuraba ọ̀nà ìkànnì tó jẹ́ pé ibẹ̀ láti máa ń ṣe àtúnṣe ìtàn àwọn ìgbésí ayé àwọn ànábì èyí táwọn èèyàn tí wọ́n ń sọ nígboro tí ò wọlé. Orí ìkànnì Al-Ghuraba náà níbi tá a ti máa ń ṣe àtúnṣe ọ̀pọ̀lọpọ̀ ìtàn tá a máa ń gbọ́ nígboro nípa àwọn sàhábà radiyallahu ta'ala anhum ní tí ìsara rẹ̀ sẹ́mà pé tí ó bá kíni tí ó bá yín ló kọjẹ́ ìkìkùkì ní òkì àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ní láti bókọ àwọn sàhábà jẹ́ láti sọ burú pa wọn ò ní sọ ìtàn tó dáa nípa wọn oríṣiríṣi náà là ń gbọ́ níta ìdí ni tọ́lọ́run fi gbé ètò Al-Ghuraba kalẹ̀ láti máa ṣe àtúnṣe ìtàn ìgbésí ayé àwọn sàhábà ní ìtàwọn onífẹ̀ẹ́ ní tó fẹ́ máa kí àsáwọ̀ bọ́nú rẹ̀ abẹ́lọ́n tó láàrin ga jùlọ eléyìí tá a yẹn Ọlọ́run kò fi àlùbáríkà sí fún wa àwa náà tá à ń gbọ́ owó tá a fi ń ra dátà tí a fi ń gbọ́ àwọn ètò ìtorí pé kò rọrùn kéèyàn fi owó ra dátà láti máa fi gbọ́ nǹkan báyìí abẹ́lọ́n tí ó láàrin ga jùlọ pọ̀ wá sẹ́nu kọ̀ọ̀kan wálé san olóore kó ṣe lókun fàṣẹ kan tá a fi rí àlùjánnà abẹ́lọ́n ọba tí ó láàrin ga jùlọ kó sì rọ̀ wá ní ọ̀rọ̀ ìnífẹ̀ẹ́ àwọn sàhábà náà àwọn tó jẹ́ sí pé as-sabiquna al-awwalun min al-muhajirin wal-ansar walladhina taba'uhum bi ihsan radiyallahu anhum wa radu anhu Ọlọ́run bá ti ròyìn wọn pẹ̀lú wípé ọmọ àlùjánnà ni wọ́n ti gba wájú nù sí olóore o Ọlọ́run sì ti san wọ́n lẹ́san pẹ̀lú pé wọ́n gbọ́ ọgbà àlùjánnà abẹ́lọ́run tí ọlá rẹ̀ ga jùlọ kó ṣe ìyàlẹ́kùn yìí fí àwọn sàábé náà nínú báyìí ẹnìkọ̀ọ̀kan wa kó sì ṣe wá ní ẹni tí yóò bá wọn kọ́wọ́ nínú ọgbà àlùjánnà wala hawla wala quwwata illa billah. Eléyìí ni ìbéèrè alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n apá kejì nínú ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè tí wọ́n bi wá ní ìjẹjọ tẹ́ ẹ̀ bá gbàgbé tá a ti dáhùn òun náà ni wípé nínú àwọn sàhábà tí ànábì ṣe àdéhùn àlùjánnà fún àwọn mẹ́wàá ni wọ́n nínú hadith al-asharatu al-mubashiruna bil-janna àwọn mẹ́wàá tí ànábì ṣe àdéhùn pọ̀ mọ́ àlùjánnà ni wọ́n mẹ́wàá ni wọ́n. Oníbèrè wá béèrè wípé ẹ dákun ǹjẹ́ yàtọ̀ sí àwọn mẹ́wàá yìí ǹjẹ́ àdíìsì míì wà tó sọ nípa pé àwọn míì náà jọ mọ́ àlùjánnà yàtọ̀ sí àdíìsì tó sọ nípa àwọn mẹ́wàá yìí lẹ́ẹ̀kan náà àwa sọnù apá kìíní a ní bẹ́ẹ̀ ni àwọn míì wà Al-Ghuraba àti kó wọn jọ ṣùgbọ́n kò gbà wá láàyè àyè ògbà wá káde ìdáwọ́kọ̀ àwọn mẹ́wàá àwọn tó ṣẹ́kù nínú apá kìíní ìtàn èyí tí a sọ lọ eléyìí ló jẹ́ kí apá kejì kò máa bọ̀ ó ṣeéṣe náà kó jẹ́ pé ìbéèrè yìí ò ní lè parí nínú apá kejì ó ṣeéṣe bẹ́ẹ̀ àti dáwọ́kọ̀ àwọn mẹ́wàá tí àdíìsì sọ nípa pé ọmọ àlùjánnà ni wọ́n nínú àwọn míì tádìsì wá sọ tó jẹ́ pé kò sínú àwọn mẹ́wẹ̀ẹ̀wá yẹn a ti dárúkọ àwọn mẹ́ta nínú wọn ẹni àkọ́kọ́ a dárúkọ nípa Alu Yasir a dárúkọ wọn a sọ nípa Amru bunu al-Jumuh a sọ ẹlẹ́ẹ̀kẹta a sọ nípa Bilal bunu Rabah ibi láti wá tẹ̀ wájú lágbára Ọlọ́run ta wá lẹ́lẹ́ẹ̀kẹrin nínú àwọn tí à ń sọ ìta lẹ́lẹ́ẹ̀kẹrin tí ìtàn tó ṣe kíni tí ìtàn sọ wípé ọmọ àlùjánnà ni wọ́n bó tiẹ̀ já sí pé wọn ò sí nínú àwọn mẹ́wàá èyí tí a ti mọ̀ tẹ́lẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni Al-Hasan wal-Hussein Al-Hasan àti Hussein àwọn méjèèjì wọ́n jẹ́ ọmọ Rasulullah sallallahu alayhi wa sallam ẹni tó bí Hasan àti Hussein òun náà ni Ali ibn Abi Talib tí ó jẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá Rasulullah sallallahu alayhi wa sallam bàbá Rasulullah ni Abdullah ẹ̀gbọ́n bàbá Rasulullah tó bí Ali ibn Abi Talib òun náà ni Talib Abu Talib abun Abdul Muttalib ẹ̀gbọ́n ló jẹ́ fún Abdullah tó jẹ́ ọmọ Abdul Muttalib so ọmọ tí Abu Talib wá bí òun náà ni Ali ibn Abi Talib ó sì gbé lọ́dọ̀ Rasulullah sallallahu alayhi wa sallam dáadáa síwájú kánàbì tó di ànàbì ẹni tó bí Al-Hasan àti Hussein òun náà ni ọmọ Rasulullah òun náà ni Fatima mo sọ fún wa nínú àwọn ìtàn ìgbésí ayé ànábì tá a ti ń sọ lórí ìkànnì rédíò tí a ti ń sọ fún wa mo sọ fún wa wípé ọmọ tí Rasulullah bí àpapọ̀ ọmọ rẹ̀ ó jẹ́ méje ọkùnrin 3 obìnrin 4 àwọn obìnrin mẹ́rẹ̀ẹ̀rin ń kà fún wa ní ṣísẹ̀ntẹ̀lé bá ti jura wọn lọ lọ́jọ́ orí bẹ́ẹ̀ náà ní ti máa kà wọ́n bọ̀ wá sílẹ̀
ẹni àkọ́kọ́ tó dàgbà jù náà àwọn ọmọbìnrin Rasulullah òun náà ni Zainab, ẹni kejì tó tẹ̀lé lọ́jọ́ orí òun náà ni Ruqayya, ẹni kẹta tó tẹ̀lé òun náà ni Ummu Kulthum, ẹni kẹrin tó wá jẹ́ àbíkẹ́yìn nínú àwọn obìnrin òun náà ni Fatima. Nínú àwọn ọmọ obìnrin, nínú àwọn ọmọ ọkùnrin ńkọ́, ẹ jẹ́ ká lọ síbẹ̀ náà. Mo ní ọmọ ọkùnrin tí Rasulullah bí mẹ́ta ni wọ́n. Ẹni àkọ́kọ́ òun náà ni Al-Qasim, tí wọ́n fi máa ń pe ànábì ní Abu Al-Qasim. Ẹni kejì òun náà ni Ibrahim, èyí tí Maria Al-Qibtiyya bí fún Rasulullah. Àwọn ọmọ mẹ́fà tí máa padà dápọ̀ nìkan tó ṣẹ́kù tí ń ṣe Abdullah, tó jẹ́ ọmọ ọkùnrin fún Rasulullah sallallahu alaihi wasallam, tí wọ́n pè ní At-Tahir tàbí Tahir. So ọmọ yìí àti gbogbo àwọn obìnrin yòókù tí mo kà àti gbogbo àwọn ọkùnrin, gbogbo wọn pátápátá, Khadija bintu Khuwailid tó jẹ́ ìyàwó àkọ́kọ́ fún Rasulullah, àwọn ni ó bí wọn. Ṣùgbọ́n ẹnìkan nínú àwọn méjèèjì tí í ṣe Ibrahim, òun náà ni arábìnrin kan tá ń pè ní Maria Al-Qibtiyya, òun ló bí Ibrahim fún Rasulullah sallallahu alaihi wasallam. Ibẹ̀ ńkọ́ ni mò ń lọ. Ká lọ sórí channel YouTube mi, ká lọ wo ìtàn ìgbésí ayé àwọn ìyàwó Rasulullah sallallahu alaihi wasallam níbẹ̀. À ń sọ nípa ìtàn ìgbésí ayé Al-Hasan àti Hussein, báwo náà ti jọmọ àlùjánnà. Hadisi kan ló wá tí Rasulullah sallallahu alaihi wasallam sọ, òjíṣẹ́ Allah sọ yí pé inna malakan minas sama lam yakun zarani fasta'dana Allahu fi ziyarati. Ànábì ní ẹ̀rí màláíkà kan láti inú àlùjánnà, màláíkà kan láti sámà, kò yẹ lẹ́yìn tí wá máa ń ṣe àbẹ̀wò sí mi. Allah Ọba Ta'ala fún níyọ̀ǹda kó wá máa ṣe àbẹ̀wò sí mi. Nígbà tí màláíkà wá fabasharani anna al-Hasan wal-Hussein, màláíkà wá fún mi ní ìrò wípé àti Hasan àti Hussein ni ó ṣahida shababil janna. Ó wá sọ fún mi wípé sayyida shababil janna, ẹ̀rí àwọn méjèèjì o, aṣíwájú gbogbo àwọn ọ̀dọ́ nínú ọgbà àlùjánnà ni wọ́n. Àti Hasan àti Hussein, àwọn méjèèjì jẹ́ aṣíwájú gbogbo ọ̀dọ́ tí ó wọ àlùjánnà lọ́la al-qiyama. Àti Hasan àti Hussein wọ́n máa jẹ́ aṣíwájú fún gbogbo wọn. A jẹ́ pé nínú hadithi ó fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ wípé àti Hasan àti Hussein o, ọmọ àlùjánnà ni àwọn méjèèjì. Ó di mélòó? Ó di mẹ́rin. Ẹlẹ́ẹ̀karùn-ún nínú ọmọ àlùjánnà, yàtọ̀ sí àwọn mẹ́wàá tí hadith kó wọn wálé ẹ̀kan náà, òun náà ni Ja'far bun Abi Talib. Ja'far bun Abi Talib. Ta ni wọ́n pè ní Ja'far bun Abi Talib? Bàbá tó bí Ja'far ní Abu Talib. Abu Talib ni ó jẹ́ ẹ̀gbọ́n bàbá Rasulullah tí mo sọ lẹ́ẹ̀kan. Ja'far àti Ali ibn Abi Talib tẹ̀gbọ́n-tàbúrò ni wọ́n. Aliyu ó jẹ́ ọmọ, ó jẹ́ àbúrò, Ja'far jẹ́ ẹ̀gbọ́n. Ja'far ju Aliyu lọ ní ọdún mẹ́wàá gbáko ni Ja'far gbà lọ́wọ́ Aliyu. Aliyu gba Islam síwájú Ja'far torí pé nígbà tánàbí tí ó di òjíṣẹ́ Allah, Ja'far Ali ibn Abi Talib ń bẹ ní abẹ́ ìdarí ànábì. Ó ti ń gbé lọ́dọ̀ ànábì síwájú kánàbì tó di òjíṣẹ́ Allah. Ó wá jẹ́ kó rọrùn fún Ali ibn Abi Talib kó tètè gba Islam. Ja'far ń tiẹ̀ ń bẹ lọ́dọ̀ ìkan nínú àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ tí wọ́n pè ní Al-Abbas. Òun náà ti mú sọ́dọ̀ síwájú kánàbì tó di ànábì. So ilé ìjọ kó lọ́ra jáì díẹ̀ fún Ja'far kó tó gba Islam. Ìgbà tí Ja'far gba Islam, kí la wá fẹ́ lọ ń bẹ̀ ni pé Rasulullah jẹ́ àmà pọ̀ ọmọ àlùjánnà ni. Kí ló ṣẹlẹ̀ lójú ogun kan tí wọ́n lọ? Ja'far wá ń jagun lójú ogun. Ja'far jagun títí. Ja'far ìṣekíni ó padà kú sójú ogun náà. Nígbà tí ànábì wá ń kí àwọn ará ilé Ja'far, ìyàwó Ja'far tí wọ́n ń pè ní Asma, ó ń bẹ pẹ̀lú Ja'far báyìí. Ànábì wá ń sọ fún Asma hùnjọ́ náà lọ́yìn pé eré Asma, pé eléyìí ni Ja'far àti Mikahilu àti Jibrilu, àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá bá mi mo ti jókòó yìí, wọ́n sì sálámà sí mi, mí náà sì dá wọn lóhùn sálámà. Ja'far wá ń sọ fún mi pé ìrẹ Rasulullah, báyìí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi ní ojú ogun. Nígbà tó ń dojú ogun, àwọn ń jà fitafita, àwọn Ọlọ́run kádàrá kò nípa àwọn kòfáàrù lójú ogun títí tán fi wá di wípé wọ́n dojú ìjà kan láti gbẹ̀mí òun. Ìgbà tó wá di pé wọ́n fẹ́ gba ẹ̀mí òun, wọ́n ti sáwọn ní ọgbẹ́ débi pé odidi àpapọ̀ ọgbẹ́ tí ń bẹ lára òun àti idà àti ọfà ó jẹ́ 73. Idà àti ọgbẹ́, ọfà tí ń bẹ lára Ja'far níjọ́ tí ó ń sọ̀rọ̀ yìí fánàbí ló jẹ́ 73 lẹ́yìn tó ti kú tán. Lẹ́tìyé ó wá ní nígbà yẹn òun wá mú níwáhù àṣìá tánàbí gbé fún Ja'far lójú ogun pé òun ni kó gba àṣìá yẹn kó gbé dání.
Jáfàrù wá pé kàkà tí nǹkan fi ṣe àṣìá tánàbí ní kò ń gbé dání kàkà tí ó fi wálẹ̀ ẹ̀mí òun yà mọ̀ bọ́ sí báyìí ni òun ti di àṣìá náà mú pẹ̀lú ọwọ́ ọ̀tún fàkótè art báyìí ni wọ́n ti gé ọwọ́ ọ̀tún dànù báyìí lóun bá fi ọwọ́ àlàáfíà òun bá tún fi gbá àṣìá náà mú báyìí ni wọ́n tún ṣe gé ọwọ́ àlàáfíà rẹ̀ ó ní báyìí ni Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ ṣe fi ìyẹ́ méjì ó fi jà wá apá mi méjèèjì tí wọ́n gé dànù tó ti fa àpérò bí hìmá fil janna báyìí ló ti ń fi ìyẹ́ méjèèjì fò nínú ọgbà àlùjánnà pẹ̀lú Mikail àti Jibrilu sallallahu alayhi wa sallam kọ́lọ̀ bá wa kí àfọwà Ja'far ibn Abi Talib radiyallahu ta'ala anhu. So báyìí ni Ja'far ti ń sọ ìtàn yẹn fún Rasulullah níbi tánibí ti ń járò Ja'far pẹ̀lú ará ilé rẹ̀ tí ń ṣe ìyàwó rẹ̀ Asma wa sọ nǹkan kan fún Rasulullah sallallahu alayhi wa sallam jọ́nà wípé eré òjíṣẹ́ Allah ìtàn tó sọ fún mi mú gbọ́ ṣùgbọ́n wọ́n bá mi sọ tó ń gbé tí ń bá bẹ̀rẹ̀ sí ń fẹnu ara mi sọ pé ipò tọkọ mi wà nínú ọgbà àlùjánnà ní mò ń páyà páwọn ò ní gbà mí gbọ́ wọ́n bá mi sọ lójú ayé báyìí kí wọ́n mọ ipò tọkọ mi wà nínú ọgbà àlùjánnà fasa'ada Rasulullah sallallahu alaihi wasallam mímbàrò báyìí níbi tí gorí mímbàrò ni àbí wàá sọ yí pé ẹ̀yin èèyàn Ja'far wá bá mi láìpẹ́ o ó sì sọ báyìí gbogbo tó ṣẹlẹ̀ sí lójú ogun sọ fún mi débi wípé Ja'far ṣe kí ni ó fi ìyẹ́ fò láti ìṣẹ̀mí ayé ń bì nínú ojú ogun ó sì fò lọ sínú sámà pẹ̀lú ìyẹ́ méjì láti jọ́nà fi máa ń pe Ja'far ibn Abi Talib ní tayyaru fil janna at-tayyaru fil janna yìí ni pé ẹni tó fò ẹni tí ń fò nínú ọgbà àlùjánnà at-tayyaru fil janna ilé ní kúníyá tàbí kí a sọ pé ilé ní lákọ́bù tí àwọn sàhábà tí wọ́n fi máa ń pe Ja'far nígbà tánàbí sọ ìtàn fún wọn. So ilé ní ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn tí ànábì ṣe àdúrà àlùjánnà fún yàtọ̀ sí àwọn mẹ́wàá yìí tó wà nínú hadith. Ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn tí Rasulullah sallallahu alaihi wasallam tó ṣe àdúrà àlùjánnà fún òun náà ní arákùnrin tá ń pè ní Al-Usayrim òun ni lákọ́bù rẹ̀ ṣùgbọ́n ó kọ ẹ̀ gángan òun náà ní Amru ibn Thabit àwọn tá a bá gbọ́ ìtàn tí à ń sọ nínú orí ìkànnì rédíò Crown FM 101.5 ní gbogbo ọjọ́ Sunday àti a máa ń sọ lórí ìkànnì àyípa ti sọ ìtàn Usayrim nígbà tá à ń sọ nípa ìrìn àjò Rasulullah sí ìlú Madina ní Bai'atul Aqaba Thaniya ìrìn àwọn mùsùlùmí tó wá láti ìlú Madina tó jẹ́ ọmọ Madina tán wá bá nàbí tán wá ṣe àdéhùn fánàbí wípé kó máa bọ̀ wá sí ìlú Madina àwọn òkun lọ́wọ́ o nínú àwọn tó ń rìnrìn àjò wá sọ́dọ̀ Rasulullah jọ́nà lọ àwọn 12 ni nínú wọn náà ni Usayrim wà àwọn yòókù gba ìsìláàmù ṣùgbọ́n Usayrim gba ìsìláàmù jọ́nà lọ nígbà tí ànábì wá dé ìlú Madina Usayrim sì wà nípò kèfèrí rẹ̀ kò gba ìsìláàmù rárá o ìgbà tó wá dìgbà tí wọ́n fẹ́ jagun Bádírù wọ́n fẹ́ ja ogun ẹ̀sìn tí àwọn kòfáàrù ti kórajọ láti wá bá àwọn mùsùlùmí jagun tó jẹ́ báyìí ní àsìkò ogun Bádírù yẹn Usayrim sì wà nípò kèfèrí ṣùgbọ́n tí wọ́n fẹ́ jagun Uhud tó jẹ́ ogun ẹlẹ́ẹ̀kejì tí wọ́n jà ní Islam èyí tó wáyé ní ọdún 3 lẹ́yìn hijira ogun Bádírù ṣẹlẹ̀ ní ọdún 2 lẹ́yìn hijira ogun Uhud ṣẹlẹ̀ ní ọdún 3 lẹ́yìn hijira ìgbà tó di ọdún 3 tó ń jagun Uhud báyìí ni Usayrim ṣe kéde Islam lọ́jọ́ ogun báyìí ló ṣe sí kíni ló bá kéde Islam pé òun ti gba Islam níjọ́ náà lọ́hùn ìgbà tí Usayrim wá kéde Islam níjọ́ náà pé òun ti di mùsùlùmí o òun sì ṣetán láti lọ jagun báyìí ló ti múra Usayrim ń bẹ pẹ̀lú ànábì àtàwọn sọ̀hábà yòókù nù Madina wọn ìgbà tí wọ́n ń kírun fódìdí ọdún 3 kò bá wọn kírun ìgbà tí wọ́n ń gbàwẹ̀ kò bá wọn gbàwẹ̀ ìgbà tí wọ́n lọ sí hajj lọ sí iṣẹ́ ìjọsìn ní Mákà kò tẹ̀lé wọn lọ ṣùgbọ́n ọjọ́ tí wọ́n fẹ́ jagun Uhud ọjọ́ náà ló kéde Islam báyìí ló ti lọ sójú ogun pẹ̀lú wọn ìgbà tó jójú ogun pẹ̀lú ìgbàgbọ́ òdodo àtọkàn tó má tó fi gba Islam ó jagun fítafítafítá láti rí wípé Islam borí àwọn kèfèrí ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ̀yìn Usayrim wà nínú àwọn tí apá àwọn kùfáàrù padà ká tí wọ́n gba ẹ̀mí rẹ̀ ìgbà tí wọ́n sọ fún Rasulullah sallallahu alaihi wasallam nípa Usayrim nípa wípé ó jà fitafita ó sì kú sójú ogun Rasulullah sallallahu alaihi wasallam sọ wípé innahu min ahlil janna ànábì ni ẹ wo arákùnrin tẹ́ wá sọ ń pa rẹ̀ Usayrim tí ò kírun tí ò gbàwẹ̀ pẹ̀lú yín o min ahlil janna ìkan nínú àwọn ọmọ àlùjánnà ni sallallahu alaihi wa alihi wasallam eléyìí ni ẹlẹ́ẹ̀kẹfà
nínú àwọn tó jẹ́ wípé ọmọ àlùjánnà ni wọ́n tí ànábì ò mẹ́nubà wọ́n lẹ́ẹ̀kan náà níbi àwọn mẹ́wàá tí a pè ní àlè asharatul mubashiruna bil janna. ṣùgbọ́n àwọn àhàdíìsì míì wà tó jẹ́ kí àtànábì jẹ́ ká mọ̀ wípé àwọn yìí náà nínú ọmọ àlùjánnà nínú ìsẹ̀mí ayé tó bá di wájú ọ̀la lọ́la ìkẹ́ ọmọ ni òye tí ìfayélẹ̀ tànábì tí ń fún wọn ní ìròpọ̀ ọmọ àlùjánnà ni wọ́n lágbára Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ pé tí ìtàn o ẹni tó béèrè ìbéèrè ẹ rí i pé ìbéèrè ńlá lẹ béèrè ṣùgbọ́n a gbọ́dọ̀ dárúkọ ẹ̀ tán kí a lè bá a mọ̀ wípé Rasulullah sallallahu alaihi wasallam Ọlọ́run fún ní wáàyí látòkè sánmà tó sì fi ń jẹ́rìí sí àwọn nǹkan tí Ọlọ́run bá fi rán lágbára Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ ẹ jẹ́ àjọ máa retí apá kẹta ìdáhùn sí ìbéèrè tí oníbéèrè béèrè. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.